ibì kan náà la tún gbà lónìí tá a tún pé ká gbé ọkọ̀ ló bẹ̀ wá ẹni wá jẹ́ ọkọ̀ ló tí mo wá gbé wá lónìí òun náà ní Baale Saheed Abiodun Akinjole Ìlúfẹ́mi lóyè nọ́mbà ẹni tí wọ́n sì wà ní ìjọba ìbílẹ̀ Ewékòró lọ́hùn ọkọ̀ ló Baale Saheed Abiodun Akinjole Baale ìlú Akinjole sẹ́yìn ni Baale àkọ́kọ́ ní Akinjole ni. èmi kọ́ ni Baale àkọ́kọ́ bàbá tó bí ọba mi àwọn ni ó ń jẹ́ Ṣọ́ọ̀lù Akínjọlé àwọn ni afẹ́lẹ́ sọ pé àwọn ló máa jẹ́ Baale. àbí ó kọ yín náà ni wọ́n fi ń pèlú ọ̀hún ó kọ ọ̀ràn yín ni wọ́n fi ń pè é torí ó tiẹ̀ ti ń sá mi díẹ̀díẹ̀ ọkọ̀ olú wá wò pé Akínjọlé ṣáàtì ẹ̀ lẹ́yìn náà ń jẹ́ ibi ẹ̀ sì jẹ́ sí gan náà Akínjọlé ni èyí ń wá fi hàn pé gbáà ẹlẹ́tọ̀ọ́ láti jẹ Baale ńbẹ̀ tí mi bá tún yọ gan tó tún ju Baale lọ ẹ̀ tún lẹ́tọ̀ọ́ sí i. Get set, go! Stamped and confirmed, RSK Furniture and Company. Oh yes, not just a nightmare. Kì í ṣàlá o. RSK Furniture yẹn náà ni. Ibi tí ẹ ti lè rí furnitures tó jẹ́ ojúlówó rà. Here are modern designs of quality home and office furnitures, executive chairs and tables, wardrobes, dressing mirror, stool. Ẹ tún wá wo shelves lóríṣiríṣi. Bẹ́ẹ̀dì ọlọ́lá àtàwọn furniture works rẹpẹtẹ. Ìròyìn ò tá mójúbà. Torí pé ó kọjá bẹ́ẹ̀. RSK Furniture and Company. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Muyad, Old Ogun Radio, along Granda, Abeokuta, Ogun State. Hello, 0803-685-8254, 0803-685-8254, or 0902-448-9705, 0902-448-9705. RSK Furniture and Company. Mo gbéra tán, ẹgbà. Ìdarí ìlú Akínjọlé lábẹ́ yín báwo ló ti rí pẹ̀lú àwọn CDA tí wọ́n wà ńbẹ̀ ìyẹn àwọn community tí wọ́n wà ní Akínjọlé ǹjẹ́ pàápàá jùlọ àwọn olórí wọn wọ́n á máa pè àwọn kan ní alága community. gbogbo CDA tó wà ní ìlú Akínjọlé gbogbo wọn ni àwọn alága wọn gbogbo wọn máa ń ṣèpàdé ní ọ̀dọ̀ mi tí a bá fẹ́ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ní lórí ètò ìlú so gbogbo CDA gbogbo wọn ni ó wà ní ìkápá mi láìsí wàhálà láàrin wa. láìsí wàhálà láàrin ẹ wá gbọ́ ṣé Yorùbá nìkan ló ń gbé Akínjọlé ni. kò rí bẹ́ẹ̀ o gbogbo ìlú ló gbé ìlú Akínjọlé Ìgédé ni o Ìgbò ni o Haúsá ni o kò sí àwọn ìlú tí ò ń gbé ìlú Akínjọlé gbogbo wa akọ́rawájọ ni ìyẹn jẹ́ kí èmi fúnra mi. mo lè fi ń pè é ní ìlú àjùmọ̀ṣe látàrí pé kì í ṣe pé bóyá ẹ wò pé àwọn kan ò lè ṣe bá wa ṣe o lọ́dọ̀ yín bẹ̀.